Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ọjọ́ mẹ́ta o. Báwo lòpin ọ̀sẹ̀ yín ṣe rí? Ọjọ́ Jímọ̀, ọjọ́ Sátidé, ọjọ́ Sunday, báwo lẹ ṣe lò ó? Nípa tí lèmi kan lọ kùrà àbí báwo? Ọmọ tó bá ṣiṣẹ́ dédé gbọ́dọ̀ gbásìkò gbádùn. Kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà mo gbédè o. Orúkọ mi ò pé méjì, Ọ̀túnba kò gbèrègbè náà ń pè mí, wọn á tún máa pè mí ń bá ròyìn. Dallas ń bí làwa wà tá a ti ń pèdè tá a ti ń dún. Agogo ní wá ẹ má pahùn mọ́ wa lẹ́nu o. Torí pé Èdùmàrè ọba mi òkè ń ló fohùn yẹn síbẹ̀. Ẹ má bínú orí kó ní kálukú ó dódìgbà tiẹ̀ torí pé kí ni yíyàn báyìí la yàn. Mo dúpẹ́ mo yege. Mo kẹ́ máa jó fọlọ́run mi. Ebenezer Obey Fábíyì lájọ bèrè ètò lẹ́ni grandpa great grandpa nìyẹn. Ẹ rí i pé àwọn orin ìgbàanì báyìí lèmi máa ń tò lórí ètò yìí. Olúwa lèmi ò fi yìn fún. Mo dúpẹ́ mo yege. Mo kẹ́ máa jó fọlọ́run mi. Ẹni bá ro bírò wá á bọ́ lọ́hùn-ún bẹ̀. Ẹlòmíì bá ti ń bá wa jà á máa gbé ojú kí tí ì máa dànù lọ́wọ́ wọn. Kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà àti Nàìjíríà la máa papọ̀ láàárọ̀ yìí. Ẹ wo mẹ́wàá ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ kùtùpùhù. Lóòótọ́ bí ayọ̀ ìbẹ̀rẹ̀ la máa fi bẹ̀rẹ̀ ètò lénìí. Àwọn kan ló ti sọ̀rọ̀ káwa tó sọ̀rọ̀, àwọn kan ló ti dún káwa tó dún, àwọn kan la bá ń wájú wa o. Nínú wọn ni bàbá Sùwé Omídínà nìyẹn. Bàbá jẹ́ pé láàárọ̀ yìí ọ̀run yín re o. Láàrin ètò nínú kókó inú ìwé ìròyìn màá sọ mọ́tọ̀ lọ́nà ọ̀tọ̀ màá gbà sọ. Ọmọ ọdún mélòó ni bàbá Sùwé? Bàbá lókè ló ṣògo. Lọ́wọ́ yẹn ni mo ti máa tẹnu mọ́ kó tó dé kí mo bẹ̀rẹ̀ kó inú ìwé ìròyìn láàárọ̀ yìí. Bá a bá rẹ́ nìkan tó ti pàṣẹ dìde, bá a bá rẹ́ nìkan tó gbé ẹ sókè tó fà ẹ lọ́wọ́ sókè, rí pé o sọ pé ẹ ṣe sà ẹ ṣe mà nígbà tán ṣì wà nílé ayé. Má dìdó dìgbà tán bá kú tán kẹ́yẹ máa wá kọ epistu, kẹ́yẹ máa wá flashback, ẹ wá lẹ ìrántí bó ṣe gbé yín sókè. Ẹ lọ dúpẹ́ oore, ẹ má jàbára mú oore jẹ. Fọ́tò ti pọ̀ káàkiri lórí social media. Bàbá Sùwé was this, Bàbá Sùwé was that. Ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn tipẹ́tipẹ́ ìgbà tán wà láyé, ṣé ẹ yọjú sí wọn? Ṣé ẹ ti ẹ̀yin ṣẹ̀tọ́ sí wọn lóṣooṣù? Bàbá mi kọ́ ni nà by the same time kẹ́ ẹ tọ́jú bàbá. Tẹ́ ẹ bá gbára wọn dìde ní o. Ẹ jẹ́ àwọnú ẹ lọ láàárọ̀ yìí. Harris Kamala di obìnrin ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà fún ìgbà àkọ́kọ́. Láàrin ọ̀sẹ̀ tá a lò tán yìí, ẹ̀hún ni igbákejì great grandpa Joe Biden tá a mọ̀ sí Harris Kamala, obìnrin àkọ́kọ́ tó jẹ́ igbákejì ààrẹ, ó tún jẹ́ obìnrin àkọ́kọ́ tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà fún bíi wákàtí kan ó lé ìṣẹ́jú díẹ̀. Kí ló fà á? Nínú ìwé òfin ìlú Amẹ́ríkà, bí ààrẹ orílẹ̀-èdè bá fẹ́ lọ fún iṣẹ́ abẹ àbí àyẹ̀wò tó jẹ́ pé tán bá máa fún un ní abẹ́rẹ́ wọn bá lè sùn lọ kọ́ máa mọ̀ bí tán wà fún bí ìgbà díẹ̀. Òfin là á kalẹ̀ pé ó gbọ́dọ̀ gbé gbogbo ipá àti agbára rẹ̀ fún igbákejì ẹ̀ títí dìgbà tá a fi padà wá sójú ayé. Great grandpa ṣe bẹ́ẹ̀ o. Wọ́n yẹ bàbá wò, wọ́n wo inú bàbá, ṣé bàbá ṣe wà alright, wọ́n yọ ọpọlọ bàbá wò, wọ́n yẹ ẹ̀jẹ̀ bàbá wò. Gbogbo ìgbà tán ń ṣe àyẹ̀wò yìí, Harris Kamala ó set rẹ́kọ̀dù tuntun. Obìnrin àkọ́kọ́ fún ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà fún wákàtí kan àti ìṣẹ́jú díẹ̀. Kú oríire o, obìnrin dúdú tún ni. Wọ́n bá dán yẹn wò lórílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run jó gbóyè sílẹ̀. Èèyàn 5 ló kú, èèyàn 40 sì farapa yánnayànna nílùú Wisconsin lánàá. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní wọ́n ń ṣayẹyẹ ìwọ́de, wọ́n ń yọ̀ fún Kérésìmesì tó ń bọ̀ àti pé inú ọ̀sẹ̀ ọlídé táwọn ọmọ wà yìí wọ́n ṣayẹyẹ kérésì lọkùnrin kan bá wa mọ́tò ẹ̀ ó sì gún gorí àwọn èèyàn kọjá
bó ń sùn ní o bó ti fagbánáyó ní o bí wọ́n ń lé ní o tí ó ṣẹ̀ ní o gbogbo ẹ̀ ni wọ́n ń ṣèwádìí ṣùgbọ́n èèyàn 5 ló kú lójú ẹsẹ̀ èèyàn 40 sì wà lọ́sibítù wọ́n farapa yánnayànna àwọn ọlọ́pàá ti ń ṣèwádìí kódà wọ́n láwọn èèyàn 2 ló wà nù mọ́tò náà. kó má lọ́jọ́ kan àtìyàwó náà ń bára wọn ágìw ìgbà tó ń wá mọ́tò lọ́wọ́ ó léwu o. àwọn aráàlú Amẹ́ríkà ń bínú wọn ló dàbẹ́ ni pé Obama ló ṣì wà lórí oyè kí ló fà á. wọ́n ní bíi ìdajì ó lé nínú àwọn tó ń bá great grandpa Joe Biden ṣiṣẹ́ àwọn tó ti bọ́ Obama ṣiṣẹ́ rí ni. kódà láàárọ̀ yìí ló tún ṣẹ́wọ́ sí Jerome Powell wípé kó wá bóun ṣàkóso owó táwọn ń fi pamọ́ ìyẹn Federal Reserve lórílẹ̀‐èdè Amẹ́ríkà. àwọn èèyàn wá ń béèrè pé ẹ wá Jerome Powell yìí náà mà sin gbà lọ́dọ̀ Obama ó sin Obama fún ìgbà kínní fún ìgbà kejì ẹ wá tí Obama ló sì ń darí wa ni àbí grandpa Joe Biden. grandpa ní ẹ fi mílẹ̀ ẹni tí ń bá rò pé ó lè ṣe ni màá fi sí ẹni tí ń bá sì mọ̀ tí mo gbẹ̀rí ẹ̀jẹ̀ ni máa lò àwọn tí mò ń ṣàyí mo bá wọn ṣe mo bá wọn jẹ mo bá wọn mu ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí bójú èmi náà ńkọ́. irọ́ ni mo pa mọ́ ẹgbẹ́ Democrat ọkùnrin kan ló sọ bẹ́ẹ̀ ńgbà tó délé ẹjọ́ lọ́sẹ̀ tá a lò tán yìí wọ́n ti fìdí ẹ̀ wọ́n ti fi ń gbo ẹjọ́ kí ló fà á. ó wà nínú àwọn tó jáde tó parọ́ pé àwọn Democrat wọ́n jí ìbò fún grandpa Joe Biden wípé ìyàwó òun tó ti kú tipẹ́ òun tún rí orúkọ ẹ̀ nínú ìdìbò tí wọ́n sì sọ wípé ó dìbò kò dẹ̀ rí bẹ́ẹ̀. amójúgbà àwọn Democrat wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí fínífíní àṣírí ti tú o. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọkùnrin yìí gangan ló dìbò fún ìyàwó ẹ̀ tó fi sínú lẹ́tà tó fi ṣọwọ́ ránṣẹ́ sí àwọn àjọ tó ń ṣa ìbò àgbálọ àgbábọ̀ ẹgbẹ́ Republican mà ló dìbò fún kò ń ṣe Democrat. ó lóun kọ́ má bínú ara ajé kan ń tà òun ni pé Trump ò gbọ́dọ̀ fìdí rẹmi lòun ṣe tẹ̀ka fúnra òun tún tẹ̀ka fúnyàwó òun wípé kán dìbò fún Trump àmọ́ láàárọ̀ yóò ní ẹjọ́ ẹ dáríjì mí àṣìṣe ni ẹ̀yìn ẹgbẹ́ Democrat ẹ má bínú Democrat ní afa ilé kóòtù ayé àti kóòtù Ọlọ́run lọ́wọ́ ó lè bọ́nù kọ́nù méjèèjì. eléyìí ó ṣe pàtàkì kí ẹ gbọ́ o ìlú Michigan á fẹ́ máa ṣe ìbójútó àwọn obìnrin kí ló fà á. wọ́n ní àwọn ilé ìgbọ̀nsẹ̀ kéékèèké tí wọ́n ń sẹ́gbẹ̀ẹ́ títì kákàkiri láìpẹ́ àwọn obìnrin lè wọbẹ̀ kí wọ́n mú nǹkan tí wọ́n fi ṣèmọ́tótó ara wọn bọ́ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tàbí kí wọ́n tiẹ̀ mú páàdì ńbẹ̀. wọ́n ní kò yẹ káwọn kàn máa fi tissue paper nìkan síbẹ̀ o. ìjọba Michigan ti sọ ọ́ dòfin pé kán máa fi àwọn nǹkan ìmọ́tótó táwọn obìnrin lè lò wọ́n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣeé ṣe kó jẹ́ pé àsìkò tí wọ́n kàn ń ṣeré jáde òun ni wọ́n rí nǹkan oṣù wọn ojú ò gbọ́dọ̀ tì wọ́n ní ìjọba gbọ́dọ̀ tọ́jú wọn náà bá bẹ̀rẹ̀ sí ní kó síbẹ̀ ẹ wá ẹ má jí kẹ́ ẹ máa tún ta o lórí àwọn kinní yìí wọ́n. ẹ jẹ́ ń bọ́ sórílẹ̀-èdè Nàìjíríà kọ́mọ́kọ́mọ́ orílẹ̀-èdè tó dáa jù ní gbogbo àgbáyé ọjọ́ òṣù mùsùlùkùn àsìkò sí mọ́. Èkó ló ní wàhálà tó wà lórí ìwádìí EndSARS tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde. Fẹ́mi Adésínà alukoro fún Buhari ló sọ bẹ́ẹ̀ ó dàbí ìpòhùn náà ń lò ń sí nígbà tí Lai Muhammad ti tẹ́ Lai Muhammad bàbá nìyẹn bẹ́ẹ̀ ni mo gbà. Fẹ́mi Adésínà ní gbogbo nǹkan tó wà lórí ìwádìí tí wọ́n ṣe yìí Èkó ní gbogbo ẹ̀ báwí o kò sí nǹkan tó kan ìjọba àpapọ̀. Ibi tí wọ́n ti dárúkọ ìjọba àpapọ̀ ń bẹ̀ kò ju bí abala 2 lọ àwọn á wò fínífíní ìtọ́ bá ní káwọn ṣe àwọn á ṣe ń bẹ̀ bí ó dẹ̀ sí kò sí nìyẹn Èkó kó falẹ̀ mọ́ra ẹ̀ Fẹ́mi Adésínà ló sọ bẹ́ẹ̀. àwọn kan ni wọ́n lọ ń parọ́ mọ́ ìlú Nàìjíríà ní ìlú Amẹ́ríkà Fẹ́mi Adésínà yìí ló tún sọ bẹ́ẹ̀ ó mà ti ń di Lai Muhammed lọ báyìí. ó ní lákòótán tá a bá ní ká wò dáadáa àwọn kan tí wọ́n ní ààyè láti yọjú sí ìjọba Amẹ́ríkà ni wọ́n lọ ń parọ́ mọ́ ìlú Nàìjíríà tí wọ́n sì ń sọ ohun tójú wọn ò tó tí wọ́n sọ wípé ìjà ẹlẹ́sìnmẹsìn ìjà ẹlẹ́yàmẹyà ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà ṣùgbọ́n rọ́báláwọ́ ni wọ́n ń pa ẹgbẹ́ ṣòótọ́ ni. kódà ó dárúkọ bíṣọ̀bù àgbà kan ní ìlú Sokoto Hasan Kika ó ní Kúkà
olóhùn ló lọ ń parọ́ mọ́ ìlú Nàìjíríà lórílẹ̀‐èdè Amẹ́ríkà pé irọ́ ló ń pa o ìrọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà wà Fẹ́mi Adésínà òun bá kan bọ̀. ẹ̀mí mi ò dè mọ́ o Comrade Kamsi Chukwu ló sọ bẹ́ẹ̀ ó ní látìgbà táwọn ti parí ìwádìí EndSARS fún ìpínlẹ̀ Èkó òun jẹ́jọ́ wípé ntójú òun rí tí ò dáa táwọn ọlọ́pàá ṣe àtàwọn sójà ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó kọjá yìí páwọn kan wá káwọn mọ́lé wọ́n sì ṣáwọn mọ̀nàmọ́ná kódà wọ́n tọ́ná sóhun lójú wọn wádìí pé are you Comrade Kamsi òun dẹ̀ ní bẹ́ẹ̀ ni wọ́n náà dẹ̀ ń ná òun náà ń gún òun bọ́dẹ̀ ṣe ń ná òun náà ń sọ fóun pé ìgbójú bá rí kọlẹ̀ ń sọ ó ní ẹgbà òun o ẹ̀mí òun ò dè mọ́ ṣé ẹ mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá yìí náà Ẹ̀bùn Olúadégbòrúwá ìkan lára àwọn lọ́ọ̀yà tí wọ́n lò fún ìwádìí yìí náà sọ pé bí nǹkan bá ṣe òun ẹ bèrè lọ́wọ́ ìjọba wọ́n ti ń gbèmí òun wò ó ní ìpè ìjayà ìpè ikú àwọn èèyàn fi ń pè òun pé ìwọ ló sọ wàá fẹ́ gbà ìjọba ẹ̀rí nǹkan sọ sí o. ẹ jẹ́ káwa náà lọ bá Buhari kó fi Ìgbòho sílẹ̀ Olúwo of Ìwó ló sọ bẹ́ẹ̀ fáwọn lọ́balọ́ba láàárọ̀ yìí Olúwo aláṣọ gbàràdà kábíyèsí o ti wò ó òun ló ń sọ láàárọ̀ ìpẹ́yìn lọ́balọ́ba ẹ ráwọn báwọn Ìgbò ṣe tí wọ́n lọ bá Buhari l'Àbújá tán sọ pé aláyé bá wa fi Nnamdi Kanu sílẹ̀ ẹ jẹ́ káwa náà lọ ká sọ fún pé kó fi Ìgbòho sílẹ̀ ẹ má jẹ́ àpadà lẹ́yìn ẹ̀ ọmọ Yorùbá tọkàntọkàn ni Ìgbòho ló ń sọ bẹ́ẹ̀ fáwọn lọ́balọ́ba láàárọ̀ yìí. a fẹ́ yá $30 million lọ́wọ́ ìfowópamọ́sí àgbáyé Buhari ló sọ bẹ́ẹ̀ ó láti kórajọ àti kówé àti lọ bá àwọn ilé ìfowópamọ́sí àgbà pé kán yá wa ní $30 million mi ò tiẹ̀ lè ṣẹ́ sówó náírà kó rí má lọ fọ́ mi. kí ló fẹ́ fi ṣe wọ́n láwọn fẹ́ ṣe ilé-iṣẹ́ tá a máa ṣe abẹ́rẹ́ COVID-19 lórílẹ̀‐èdè Nàìjíríà aláìlójútì àwọn orílẹ̀-èdè gan tí wọ́n lówó jù wá lọ́gàn wọ́n rà lọ́wọ́ àwọn èèyàn ni wọn láwọn fẹ́ ṣe ilé-iṣẹ́ kí ló dé wọ́n láwọn lè máa tún tà fáwọn orílẹ̀-èdè mìíràn tó kù láfíríkà bẹ́ẹ̀ bá tún yáwó yìí àfàìmọ̀ káwọn ọmọdọ́mọ wa má sọnù gbèsè tẹ́ ti yá sílẹ̀ wàhálà máa wà báyìí o. gbogbo èyí tẹ́ bá kọ́kọ́ núwèé ìròyìn lẹ́nìí tẹ́ bá ti ń fi kọ́mẹ́ǹtì sílẹ̀ ẹ jọ̀ọ́ kí lẹ rí sí ọ̀rọ̀ $30 million tó ń tún fẹ́ yá yìí kí lẹ rí sí i wọ́n náà fẹ́ fi ṣe ilé-iṣẹ́ tá a máa ṣe abẹ́rẹ́ COVID-19 lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tẹ́ ẹ rà gan báwo lẹ ṣe lò ó ẹ wò ojú gbà mí tì lákòótán o ó yá pẹ̀lú ìbànújẹ́ la fi kí gbogbo àwọn òṣèré orí ìtàgé àti àwọn ti sinimá àti ilé àwọn ti fíìmù àgbéléwò pé ẹ kú ara fẹ́ra kú o bàbá Sùwé bàbá ọ̀gá lẹ́jẹ́ fún wa bàbá lẹ́jẹ́ fún wa ọ̀run yín re o wájú tẹ́ lọ kò ní bàjẹ́ ẹ̀yìn tẹ́ fi sílẹ̀ kò ní bàjẹ́ èèyàn alákòròdú Ìjẹ̀dẹ̀ ẹ kú ara fẹ́ra kú o bàbá Sùwé lọ́nu tìrọ́kọ̀ o tẹ̀gànkọ́ adẹ́rìn pòṣónú bí bàbá Sùwé ṣọ̀wọ́n bẹ́ẹ̀ ni àwọn eléyìí wọ́n bí wọn mọ ni inú ẹ̀jẹ̀ wọn ló wà bàbá ẹ wò a fẹ́ràn yín àmọ́ iwájú tẹ̀ ń lò ní bàjẹ́ màá tún wá fi léyè máa fi parí ẹ̀ kókó inú ìwé ìròyìn tèmi bó o bá rẹ́ni tó tarẹ̀ ẹ̀ dìde tó jẹ́ pé tó bá ka ìtàn ayé ẹ̀ ò ṣàìmọ̀ kó má dárúkọ ẹ̀ ẹ ṣètọ́jú wọn kan tó kú o ẹ yọjú sí wọn ẹ lẹ́ ṣe dáàdì mo dúpẹ́ ẹ ṣe mọ́mì mo dúpẹ́ ń bẹ́ẹ̀ bá ní kẹ́ ẹ fún wọn ẹ má dòdì ìgbà tán bá gbẹ̀mí mì kẹ́ ẹ má wá gbé sórí social media I can remember I need to flashback ọlọ́run á ṣàánú wa ó tún dàárọ̀ láwo láṣẹ Èdùmàrè ọjọ́ àlàmísì tá a máa ṣe Thanksgiving nílùú Amẹ́ríkà ń bí ẹ wò a máa tún ṣe giveaway àwọn olólùfẹ́ wa kan ló tún fún wa lówó owó wo náà fèé wọ́n láwọn máa ṣe a máa gbéra wa yẹ̀wò lórí òwe Yorùbá láìfù la máa ṣe ń jọ yẹn láìfù la máa ṣe kókó inú ìwé ìròyìn ìwọ tó o bá lè pa òwe má jẹ́ kí n tí ì sọ kọ́ má lọ máa júwèé wò ó ń dàárọ̀ lọ láṣẹ Èdùmàrè ló kọ́ mi ò pé méjì Ọ̀túnba kò gbèrègbè mò ń jẹ́ o ó ga jù gbogbo ẹ̀yin tẹ́ ẹ pàdé mi pàtí lánàá tẹ́ ẹ gbóríyìn fún mi tẹ́ ẹ ní kókó inú ìwé ìròyìn orí ẹ pé ọmọ yìí ó mú arántí ilé ẹ ṣé mo dúpẹ́ o bẹ́ẹ̀ bá rí mi jọ mí dọ́là ni ẹ bù sí lápò ó dàárọ̀ lá o bó a ṣe jẹ́ nìyẹn ẹ yáṣẹ́ o ìyànjú ajé ní rí wàhálà o wàhálà ò ní rí wa bí wàhálà bá ń bọ̀ wájú ọ̀nà bòmíì la máa gbà bó ń bọ̀ lẹ́yìn kò ní bá wa ó dàárọ̀ o.